bàbá mi máa ń tọ́jú rẹ̀ àwa náà sì ń tọ́jú rẹ̀ tí ó san pátápátá tí ò ní padà wọ́n tí ò ní pé máa lo oògùn tí ó fi wá jáde láyé rárá o yálà ọlọ́wọ́ kan nú ni yálà ó mú torí àwọn tó bá mú kú mu tó bá pé mú kú mu ló mu tó fi ní akọ ọ̀gbun náà tí fi ṣe kátàkátà tó fi ní ọdẹ orí mú kú mu tó bá tó mú yóò tó padà àfi ká kọ́kọ́ ṣe ájò òbílẹ̀ fún tó fi jẹ́ pé ọjọ́ oní bá sunmí ẹ̀ náà ní kọtí síbẹ̀ ilé ewúrẹ́ bá làpálàpá gbé ewúrẹ́ ọ̀gbọ̀dọ̀ jájẹ́ àbẹ́yìn rí ewúrẹ́ kọjá ewúrẹ́ làpálàpá rí ilé ọ̀gbọ̀dọ̀ jájẹ́ yóò mọ owó kò ní wù mọ́ wọ́n fi sẹ́ni o ẹgbẹ́ lóko débẹ̀ ni kò ní wù mọ́ tí àwọn ìyá wù mọ́ láti ṣàtọ́jú ẹ̀ fún àrùn ọpọlọ ìdí tí ìgbàgbọ́ Yorùbá lórí àrùn ọpọlọ wọ́n yàtọ̀ sí tolóyìnbó ní Yorùbá fi ń rí tọ́jú sàn òyìnbó gbàgbọ́ pé kò lè san bí àwọn ẹ̀jẹ̀ rúru nǹkan báwọn ìgbàgbọ́ òyìnbó lórí rẹ̀ yàtọ̀ sí ti Yorùbá a máa lọ kò sí àìsàn Ọlọ́run gan sójà máa nínú ìwé mímọ́ pé kò sí àìsàn tí ò lóògùn. Bàbá ní gbogbo nǹkan la lè wò èèyàn fi rẹ̀ ìwé Olódùmarè nù bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n a sọ ibi tá a dún ní mọ́ jù èyí tá a dún ní mọ́ jù ẹjẹ́ á gbé báyìí pé tó bá ti lówó èèyàn nù tàbọ̀ bá jẹ́ àrùn ara tó wà lọ ìtọ̀ ṣúgà ni o ẹ̀jẹ̀ ríru ni o jẹrẹ kan ni o egbò àdáàjínà kan ni o àbí ogun ayé kan nílé èèyàn bọ̀ ni Ọlọ́run wa máa lò wá láti lè padà lẹ́yìn rẹ̀ ìdí tí iṣẹ́ tí Yorùbá fi yàtọ̀ sí tolóyìnbó nù area of specialization wà fún olóyìnbó bóyá àwọn tí ń tọ́jú àrùn ọpọlọ ni kò ní tọ́jú nǹkan mi tí a bá ti wá orí bẹ́ẹ̀ o wọ́n ń tọ́jú àrùn ọpọlọ lóòótọ́ wárápá àrùn ọpọlọ náà ni àrùn ọpọlọ ni yóò bàbá wa máa wò sàn wọ́n fi ṣe ni o ọ jẹ́ wípé gìrì ló bí sí la torí gìrì á máa bí ẹsẹ̀ Ifá kan ló sọ bẹ́ẹ̀ wọ́n ní amúlélé amúgangan adúlá fún Ọ̀rúnmìlà Ifá ló wọ́n fò kó àlùsí bọ́fà lùfọ̀n sùn ọba àlùfọ̀n ní bá bóun sùn ní tipátipá ọba àlùfọ̀n lóun ọ̀fẹ́ Ọ̀rúnmìlà ló bá sùn dágídí ó ti bá bá òun sùn tipátipá ọmọ pálíbọ̀ òun òbí fún ọmọ tipátipá lòun òbí fún ló bí wárápá Ọ̀rúnmìlà sí gbogbo òbí náà nù wọ́n ní tábà lòun fi tàrí ẹ̀ jáde àlùbọ́sà lòun fi sàkó òbú lòun fi gbogbo ẹ̀pọ̀ ìjókòó ní gbogbo ẹ̀pọ̀ lára wọn bí a ṣe mọ̀ pé Yorùbá máa ń fi wárápá séèyàn ní òfin dá kéèyàn máa lo nǹkan bí orin tàbí búrọ́ọ̀ṣì tí fi ń fọnú kọ́ máa ṣe ní kọ́ máa fi síbi tó bá lọ́jọ́ wò kọ́ máa gba ẹ̀nì kankan gbọ́ torí tí ọwọ́ ìwọ́n bá ba pákó. pọ́nọ́tì mi tó wà ń ta ìkíní náà èyí tí mo kọ́kọ́ sọ sítórì rẹ̀ fún yín tí mo ní àwọn òyìnbó gbé lọ sí Amẹ́ríkà ń pa àwọn research tí wọ́n ṣe wádìí lórí ẹ̀ fún tuberculosis tó gbé lọ sí Amẹ́ríkà náà ó ní mo kọ́kọ́ sọ ní tubakia capsule àwọn ara àwọn owó tí wọ́n ní mo fún mi yẹn láfi dá ilé iṣẹ́ tá à ń ti ń produce egbògi tẹ́ bá ráwọn egbògi mi ní pharmacy ẹ̀ lè mọ̀ pé mi mo ṣe torí ó dàbí oògùn òyìnbó à ń ṣe capsule à ń ṣe tea à ń ṣe tablet à ń ṣe powder mo ní tubakia capsule ó wà NAFDAC registered àwọn NAFDAC register ẹ̀ torí mo ní factory l'Ógbómọ̀ṣọ́ bí wà ní factory l'Ékòó ní Ìtasán ní Ṣàgámù factory ńlá ni tá à ń produce egbògi ìbílẹ̀ bẹ́ẹ̀ mo ní Lawafin tea ìyẹn ń dojúkọ àìsàn ìtọ̀ ṣúgà mo ní àìpàsí ìyẹn ń dojúkọ ẹ̀jẹ̀ ríru tàbí àrùn ọkàn sẹ́rìsùláfìn yẹn náà òun náà tó pancreas ṣe pancreas yẹn ni Yorùbá pè ní àmọ́ tí máa ń níyọnu téèyàn fi máa ń ní àrùn ìtọ̀ ṣúgà a tún wá ń ṣe Lawafin tea Lawafin yẹn powder ni tẹ bá rí kò sẹ́ni tó ti lò ọmọ àwọn ìṣẹ́ ń gbọ́ mi wọ́n àwọn tó ti lò ó wọ́n béèrè káàkiri gbogbo lọ gbogbo àwọn tó ti lò lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó ti lò káàkiri ó wà fún ogun jẹ̀díjẹ̀dí la pè é ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe pọ̀ ó ṣiṣẹ́ fún ẹni tí máa ń wọ́ ọmọ tí ń ṣàwárí ó ṣiṣẹ́ fún ọkùnrin tí àtọ̀ rẹ̀ bá ti lẹ̀ ó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí àbí ẹni tó bá lẹ̀ láti ṣe ọkọ ìyàwó rẹ̀ tàbí obìnrin tí ara rẹ̀ ti kú tó ọkọ rẹ̀ bá ń bá ṣeré kò tiẹ̀ ní mọ̀ kọkùnrin lọ́dọ̀ òun iṣẹ́ tó ń ṣe iṣẹ́ rẹ̀ pọ̀ gan-an ó ṣiṣẹ́ fún bẹ́yìn bá lóyún àbí bá mú ròyìn a sì wá ṣe one stone ògùn ibà ó dára fún ibà púpọ̀ ibà malaria ni a ṣe nǹkan rẹ̀ jáde ibà typhoid fever ni a ṣe nǹkan rẹ̀ jáde tó jẹ́ ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ a ṣe nǹkan rẹ̀ jáde yellow fever náà bẹ́ẹ̀ náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ṣe àwọn oògùn olómi náà gẹ́gẹ́ bí alẹ́gìdìgbà orúkọ oògùn mi kan alẹ́gìdìgbà all power alẹ́gìdìgbà fọkùnrin àwa tó ṣe royal zebra ìyẹn ló ṣiṣẹ́ fún obìnrin ni ọkùnrin ni ọmọdé ni àgbà ni òun yẹn ń fọ ẹ̀jẹ̀ àtọ́ ara ọkùnrin ṣe olómi la ṣe yẹn àṣẹ olómi rẹ̀ àṣẹ ọlọ́tí rẹ̀ à ń pè ní royal zebra àṣọ òun ṣe ń jáde lè ṣe wá pọ̀ kódà à ń ṣe shinap lọ́tọ̀ tí ń jáde lọ́tọ̀ royal zebra shinap.